ìlú Ibereko á tún máa dàgbàsókè sí ni o. Inú mi dùn nígbà tí mo débí tí mo rí development tó ti wà níbà yìí. Téèyàn wá ṣiṣẹ́ ó yẹ káyìn iṣẹ́ tẹ̀ ṣe. Àwọn ọmọ ìlú Ibereko ó fẹ́ bẹ̀ yìí dúró ti Kábíyèsí. Bí ẹ bá tì wọ́n lẹ́yìn ìyẹn náà ni àwọn ìdàgbàsókè tó lọ yìí ló máa lọ. Ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bèèyàn ṣe tiẹ̀. Ẹ ṣe kí àwọn onímọ̀ṣe ọjọ́ àpapọ̀ ọjọ́ fún ọjọ́ ìlú òun ló jẹ́ kí Sànní àdínkù wá sí olùkọ́ lọ́wọ́ ẹ̀ṣin ọjọ́. Àkàrà máa lo èyí pọ́ọ́dún jẹ́ o, èyí pọ́ọ́dún jẹ́ àwa ò ní pọ́ọ́dún jẹ́ o. Ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bèèyàn ṣe tiẹ̀. Ẹ jẹ́ ká máa bára wa ṣe, ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bèèyàn ṣe tiẹ̀. Ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bèèyàn ṣe tiẹ̀. Ẹ jẹ́ ká máa bára wa ṣe, ẹ jẹ́ ká máa bára wa ṣe ènìyàn ló máa bèèyàn ṣe tiẹ̀. Police force. I want to welcome the executive members of Olorunda LCDA. At the same time, permit me to welcome all security personnel that are here, the neighborhood, the civil defense, and other security personnel. You are all welcome. The #1 citizen of Olorunda LCDA, in person of Honorable Samson Olorunda in Olorunda LCDA after God. Samoda, you are highly welcome. Honorable Samoda will warmly welcome you to the grand finale of the 15th year Coronation Muslim version. Avast out, you are highly welcome. Wasa kurisiyu wasamawati wal ard wala yaudu hifdhuhuma wa huwa al-aliyyul azim. Ibereko of Ibereko Kingdom. We thank you for sparing his life even to this moment. We thank you, Lord God, for your grace upon him. We thank you over the entire community, Ibereko land. We thank you over individual representing this hour. We thank you, Lord, over Lagos State. We thank you over Nigeria. We thank you for your peace and stability. Father, receive all glory in the name of Jesus Christ. That is no other person than Honorable Bolaji Kaode Roberts, BBA, the special advisor to the governor of local government and community affairs. Yes, BBA, you are most welcome. Let's quickly take that. Let him pay his royal image before the national anthem, please. Thank you. Let us be on stand as we take the national anthem. Thank you. Thank you, the African Lads and Lads Brigade, Badagry Division. Permit me to invite the Master of Ceremony for the day, SOAS,
I can take charge of some other things. It's no other person than MC FCBA. Gbogbo a máa pariwo Kábíyèsí lẹ́mẹ̀ta ni bí n bá ti dárúkọ yẹn tán torí èmi ò ní fẹ́ yájú sọ́ba torí arọ́ba fi ń kọ́ èmi dẹ̀rí mi ò ní fẹ́ káwọn bá pa mí o mo sì ní nǹkan tó pọ̀ tí mo ṣe láyé ẹ jẹ́ kí bàbá wa His Royal Majesty Aláyélúwà Ọba Ẹ̀dá Israel Adewale Okoya JP Okikiola 1, the Onibereko of Ibereko Kingdom. Ẹ jẹ́ kí gbogbo pé Kábíyèsí lẹ́mẹ̀ta o, ó yá o. Kábíyèsí o, Kábíyèsí o, Kábíyèsí o. Olúṣọlá Sanwó-Olú, gómìnà tìlú Èkó, tí bàbá wa Honorable Bọ́lájí Káyọ̀dé Robert Bíbíire, the special advisor to the governor on local government and community affairs, tí wọ́n ń ṣojú wọn. Bíbíire níjọ́. Mo rò pé àwọn kan wà níbi tó ń pariwo Bíbíire lẹ́kan. Ẹ sì ń bímọ. Bíbíire níjọ́. And Mrs. Ogunkelu. Ẹ káàbọ̀ sáárín wa sà. You are highly welcome, sir. Also, permit me to recognize the presence of Alhaji Usman Umar, the Seriki of Ibereko Kingdom. You are highly welcome. Then permit me to recognize Adeyemi Abkabir Obalanlege Lanlege Keji Arole Igomode Olorunda of Ọ̀tà. Ẹ kí wọn Kábíyèsí lẹ́mẹ̀ta o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí ẹ káàbọ̀ sáárín wa. Ẹ káàbọ̀ sínú Ìbẹ̀rẹ̀kọ. Ó ti ń balance bọ̀. Ó ti ń set. Local government and community affairs. The Deputy Governor in absentia, the Chairman of the day, His Royal Majesty, Kabiyesi Baba wa Ọlọ́ta tìlú Ọ̀tà, the Honorable Commissioners present, our good royal fathers, our eloquent royal fathers present, gentlemen of the press, distinguished ladies and gentlemen, it is a great pleasure to welcome you all to the grand finale of the 15th coronation anniversary of His Royal Majesty Ọba Israel Adewale Okoya Okikiola Kini, the Onibereko of Ibereko Kingdom. I and other members of the planning committee for this historic event consider ourselves lucky to have been selected to plan for the 15th coronation anniversary of the famous Oba in Awori land. It is indeed an honor and great privilege to serve humanity. At first, when I was called upon to steer the planning committee as the chairman, I screamed with an excellent, but felt unhappy. Why? Because I know it's not going to be an easy task. However, after much encouragement from friends and brothers, I finally accept the responsibility. I consider it as a privilege to serve my people and as well to serve His Royal Majesty. Hence, I accepted the task without further delay. Today, with God on our side, we have been able to arrive successfully through your support and all of kinds. However, when we were appointed, our challenge was committee. How to celebrate such a great king has brought an enabling environment, peace within his people,
A 3-month celebration program will not be too much, but for the time constraint, we minimize it to a 15 Sunday worship. In the presence of the Most Almighty God, we carefully selected another 14 days event and program to make sure that every spectrum of our people, that is the young and the old, indigenous and non-indigenous, are actively involved. Today is the grand finale. Please, Mary, there is much to eat and drink. On behalf of the members of the planning committee, I thank His Royal Father, Oba Israel Adewale Okoya, the Onibereko of Ibereko Kingdom, for the confidence he reposed in us to plan this great event. The elders, the Kabiyesis, Kodun Kope, Ayoni yo jasi fún gbogbo wa o. We appreciate the chiefs, baales, corporate organizations, clubs, associations, individual families for your moral and financial support. All other royal fathers here present, chiefs and baales here present, all invited guests, gentlemen of the press, ladies and gentlemen. I am highly elated to actually facilitate the Kabiyesi Onibereko, the entire family and member in council of Ibereko Kingdom, and particularly delighted to welcome you all to this auspicious occasion of the 15th Coronation anniversary of Onibereko Kingdom. His Royal Majesty Adewa Oba Elder Israel Adewale Okoya Okikiola Ibereko Kingdom. It is indeed a thing of joy to celebrate an outstanding achiever, devoted Christian, philanthropist, and a distinguished personality who has proven worthy of greatness of his lofty position. The Ibereko Kingdom has come a long way, and we have had 17 lovers. HRM Royal Majesty Oba Elder Adewale Okoya Okikiola is the 18th king of this ancient Ibereko Kingdom, who came from Idiaro ruling house, and he was given staff of office with unique installation on the 27th May 2007. Distinguished ladies and gentlemen, I have indeed a significant achievement of His Royal Majesty Oba Elder Adewale Okoya. You are all truly appreciated. Kabiyesi o, Adekanori, Ibatapelese, long live Ibereko Kingdom, long live Olorunda LCDA, long live Lagos State, long live Nigeria. Ilé Èkó, Akíyèsí Olúwalí. Thank you. Onibereko àgbò má jókòó ẹ̀ mọ́, ọmọ ẹlẹ́wà ní kòtòkó, ọmọ àbárú bí ẹ̀gẹ̀, ọmọ apẹtọpọ́tò mẹ́mú, ọmọ olówó nídìí àgbọn, ọmọ onídẹ́ta, ọmọ alápẹ̀tì ọba, ọmọ oníjàgànà aṣọ, ọmọ aṣọ olúṣàwọ̀, ọmọ oníkúmọ yín lójú o, aya oníkúmọ yín lójú o, ìlú Ìbẹ̀rẹ̀kọ ò ní bàjẹ́ nígbà tí yín o. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, ìgbà ọdún kan ni o. All right, without wasting much of our time,
without wasting much of our time. Bàbá mi, ẹ̀gbọ́n mi, fámìlì àti ìjọba ṣe wọ́n fi orin kíkún ọ̀pá lábẹ́ tó wà ní àárín àti dáadáa wa oníwòó lówó ẹ̀gbọ́n mi nílé kí gbogbo wa lápapọ̀ ẹni ẹ̀gbọ́n mi nílé kí kí gbogbo wa ẹ ṣe kí àwọn onímọ̀ṣe ọjọ́ àpapọ̀ ọjọ́ fún ọjọ́ ìlú òun ló jẹ́ kí sọ̀ní àdínkù wá sí olùkọ́ lọ́wọ́ ẹ̀ṣin ọjọ́ wá padà sí ọ̀nà bàbá mi bá ọba former minister Dr. Okikiola wọ́n ṣe gbogbo níbi ọlọ́jọ́ ìlú wọ́n àpàdé kọ̀ọ̀kẹ́ ìlú sábà ẹ máa kó àgbọ̀ dìde ẹ ò máa ní tọ́náwó sàré ọmọ igi òní dálóko kó para ilé ajá oníjì kó dẹ̀ lọ pèrò ọ̀nà òbìrìbìrì ayé òní yíwà sínú pósí ayé ò máa ní so amọ̀lẹ̀ láì ṣọmọ ẹran olókìkí akíá ó máa kú ọdún akíá ó máa kú àṣeyẹ akíá púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà akíá kú oríire. ẹbí ọ̀rẹ́ ojú tó mọ̀ gbogbo yín láàkí o àkí ẹkú ìdòkókù ìkàlẹ̀ o nílẹ̀ ìdùnnú òní abáwa délé o àkàlà máa gbó èyí pọ́ọ́dún jẹ́ o èyí pọ́ọ́dún jẹ́ àwa òní pọ́ọ́dún jẹ́ o. èyí pọ́ọ́dún jẹ́ àwa òní pọ́ọ́dún jẹ́ o. ọlọ́kìnní ṣe sí ìyọ̀ ẹ̀kún omi àtẹ́ ọlọ́kìnní ṣe sí ìyọ̀ ẹ̀kún omi àtẹ́ o ọlọ́kìnní sọ fún wọn pé wọ́n lọ ká àgbà o adé orí kìnìún ká sábà máa ṣí wo. ká ṣeun àkí ẹkú ìjòkó ìkàlẹ̀ o ilé ìdùnnú òní àbáwá délé o àkàlà máa gbó. ọba láńlẹ́gẹ́ kejì àrólé ìgànmọ́dé ọlọ́tà of ọ̀tà
Kingdom bàbá wa a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀yin ará mi kí n ti gbé o a fẹ́ máa béèrè wa o ó kí Kabiyesi aláyélúwà ọba ẹ̀dá Israel Adewale Okoya AP Okikiola 1 Kabiyesi ẹ̀kú àṣeyẹ náà ọlọ́wà dúró tì yín lágbára ọlọ́run èyí lẹ́ ti 15 years lè máa ṣe 30 lè máa ṣe 50 lágbára ọlọ́run lè máa ṣe 60 lè máa ṣe 70 lọ́dún ìtọ́lọ́ wà lè wá ní ó tó àfẹ́ àlùbáríkà sí ó kí gbogbo àwọn orí adé tó wà ní lágbára ọlọ́run àwa náà àpẹ́ o ọlọ́wà tí ó ti wá o kò yẹ kí gbogbo àwọn èèyàn ọlọ́run àwọn àfá ọlọ́run àtàwọn politicians wa ọlọ́wà dúró ti wá o àti gbogbo àwọn aráàlú àtàwọn tí wọ́n bá Kábíyèsí ayẹyẹ òkè yín o inú wa dùn inú ìlú náà lẹ́dùn láti wà níbí láti wá bá yín ṣe ayẹyẹ 15 years lágbára ọlọ́run ìlú Ibereko á tún máa dàgbà sókè sí ni o lágbára ọlọ́run àlérí wàhálà ìlú Ibereko inú mi dùn nígbà tí mo débí tí mo rí development tó ti wà nígbà yìí Kábíyèsí akọ́ṣẹ́lẹ̀ ṣe o gbogbo àwọn tó dẹ̀ dúró tì í ọlọ́run á wà pẹ̀lú àwọn náà ọlọ́run á dúró tì í nítorí téèyàn bá ṣiṣẹ́ ó yẹ láàyè iṣẹ́ lẹ̀ ṣe àwọn ọmọ ìlú Ibereko ó fẹ́ bẹ̀ yìí dúró ti Kábíyèsí o tí ẹ bá dúró ti Kábíyèsí tí ẹ bá tì wọ́n lẹ́yìn ìyẹn náà ni àwọn ìdàgbàsókè tó lọ yìí ló máa lọ sí o lágbára ọlọ́run àlè ní wàhálà o àlè ní ogun gbàmígbàmí o ẹ ṣé mo dúpẹ́ o. èyí agbẹ́gbẹ́ olókùn ní ọjọ́ tí àwọn akẹ́lá bí kálá tí àwọn arúgbó bí ìrògbò tí àwọn akẹ́lá bí lẹ́rọ mo jọ ní bàbá jẹ̀lẹ̀ já lójó lálálálá tẹ́lẹ̀ká ọdún kò máa ṣílọ láyà obìnrin ní ìrètí tọ́lẹ̀ ní ìwọ̀lẹ̀ láyè èyí agbẹ́gbẹ́ òrìṣà kí n ṣẹlẹ̀ pọ̀ tó àgẹ́rẹ́ ẹ̀yìn òjà ló kí lónìí ó ní ká fún ẹ fún ìlú gbogbo wa ìlú gbogbo àwọn bá lè fún àwọn ọ̀rẹ́ báyìí ìlú yìí àwọn àtàwàtàwàtà àṣẹyìn ó ní ilẹ̀ òṣìṣẹ́lẹ̀ ó ní ilẹ̀ òṣìṣẹ́lẹ̀ àti òrèwà lọ́gbọ̀n àwọn ọlọ́pàá ẹni ló ṣà lónìí òṣà kẹ́sí lónìí bẹ́ẹ̀ ni ojú yìí ò ní fọ́ ìlú yìí máa tòrò ní àgbà máa báyọ̀ fún yín ìlú máa bíjọ́ fún yín àdáyà ìdèrè rà. Aláìlúwà ọba ẹ̀yà ìfẹ́ Adewale Okoya Okikiola tí ó ń tọ́ ẹ̀kọ́ ìgbẹ́kọ̀ kẹta ọ̀pọ̀tù jẹ́
passing of Honorable Olofin. Let me recognize all the members of the Lagos State Councils of Obas and Chiefs here present. All other royal fathers from other states, I recognize you all. The former Minister of Cooperation and Integration, Chief Bimbola Ogunkelu, the Baba Oba of Ibereko Kingdom. And thank you, Baba. Thank you for coming. And for this 15 year celebration on the throne of your 4 years. The Lagos State government hereby appreciates the tenacity of our Kabiyesi, the Onibereko Of Ibereko Kingdom, for sustaining the peaceful coexistence among the residents for the past years. As a worthy contribution to the totality of peace and security that the state government has enjoyed under the current administration of Mr. Badagry, the state government wishes to reiterate its commitment for the peaceful coexistence across all communities in the state, and hence implore you that you continue to make your reign peaceful to effectuate tranquility and stability in your kingdom. Finally, on behalf of our governor, Mr. Badagry, and the good people of Lagos State, we wish your Royal Majesty long live, in sound health, more years of selfless service, peaceful and long reign on the throne of your 4 years. Accept our hearty congratulations. Kabiyesi, 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 bàtà pẹ́ẹ́sì olùfẹ́ máa kọ̀ sí ìjọba máa tókù pẹ́pẹ́ àwọn olórí àwọn ṣiṣẹ́ ìlú. Thank you for your attention. Elder Israel Adewale Okoya JP Okikiola first, the Onibereko of Ibereko. Oki adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ àtúbọ̀ pọ̀ sí. Ìlú náà a máa tọ̀ ábà sí, a máa tọ̀ ábà sọmọ. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù ú ní agbára Ọlọ́run yóò máa dún. Mo kí bàbá wa aláìlúwà ọba Pòfẹ́sọ̀ Adéyẹmí Kabir Ọbaládẹ́gẹ́ Kábíyèsí Adépẹ́ lórí tí bàtà pẹ́ lẹ́sẹ̀ yóò pẹ̀rẹ̀ kó túbọ̀ wá pọ̀ sí olùwàjẹ́kẹ̀ kó wà ní. Mo kí gbogbo àwọn ọba ládéládé, ìlú náà ń gbèrú sí oríṣiríṣi development ló ń wọ ìlú Ìbẹ̀rẹ̀kọ láti ìgbà tí ẹ ti gorí oyè títí wá di ọjọ́ òní tẹ́ ń ṣe ayẹyẹ ọjọ́ ọdún ìkẹẹ̀dógún. Mo kí àwọn amúbálẹ́gbẹ̀ẹ́ yín, Olúwa dúró tì yín o, Olúwa ní fi yín sílẹ̀. Ó ti ń dá, Olúwa jẹ́ kó túbọ̀ máa dá jù báyìí lọ. I want to urge all the people of Ibereko who has been supporting the traditional ruler from day one to where we are today, for tolerating Kabiyesi, for giving him that necessary support, for sense of commitment towards the growth of this particular community. As Kabiyesi is celebrating today, I want to urge all of you once again to continue to exhibit the sort of support you have been giving to him. Allow of us to really focus as to what we can do as an individual and as a people towards moving this our community forward, towards giving necessary advice to Kabiyesi, towards coming forward, asking myself, asking yourself, kí ni nǹkan tí mi lè ṣe as a contribution towards this particular community. As you do that, God Almighty will continue to be with all of you. Onibereko Of
olúfẹ́ ẹ̀yìn là ń jẹ nìkan ń jẹ oúnjẹ gbá ẹnìkan jẹ píjẹ karahun ibẹ̀ ìyá mi àpàkẹ́ alàkẹ́ alágbogbo-dẹ àkàdà gbòòrò ti gbẹ̀yìn ọjà jẹ ẹ̀wọ̀n tá a gbé wáyìí àgbẹ̀ wá torí ikú àgbẹ̀ wá torí àrùn gbogbo àwọn táwa síbílẹ̀ ní àdídélé bá bà mí jẹ́ Onibereko Of Ibereko ìlú yóò nítorí ẹ̀bàjẹ́ kò bàjẹ́ láyé olúgbọ́ kò bàjẹ́ láyé àrẹ̀sà ibà ṣẹ torí kó ṣẹ ní ti làákọ̀ ṣẹ. Ìbálẹ́jọ́ tòun tò dóró ìbálẹ́jọ́ tòun ti lọ̀rọ̀ lọ́rùn wọ́n túbọ̀ wọn délé wọn túbọ̀ yálé wọn túbọ̀ oṣooṣi àjẹlé wọn túbọ̀ àpẹẹrẹ ọkọ̀ yá mi nìyá ẹ̀jẹ̀ wọn túbọ̀ níbi gbogbo tẹ́ bá wà ẹjọ́ yẹ mí bó bá yẹ mí lónìí ọmọ ní gbóyè wọn ní ọgbà yìí tó bá ṣe níbi wọn máa gbà á ó ní ìlú Ìbereko mo wá fi ìlú Ìbereko lé lọ́wọ́ alágàdàgodo ló ayé bá ń gbà ó tó láwọ́ yóò kiri ògùn ibikíbi tó bá wà kó wá jẹ́ ẹni tó tà sí wẹ́ẹ́ tẹ̀kú tẹ́lẹ̀ àsùnmọ́ àpárá ta ilé ajá láwọ́ yóò. Èṣù náà ló gíròkò èṣù owó ẹ̀wọ̀n bí owó ẹ̀bọ tèmi rèé èṣù má ṣe bí má ṣe ẹni tó súnmọ́ mi èṣù rèé ó yá àrùbọ̀ ẹ̀bọ dáná o. Ìkòkò àbọ̀ ohun ìkòkò àyà òkèrè gèdè inú alámọ̀ èṣù máa ṣe wá o èṣù máa ṣe wá o èṣù máa ṣe wá orílẹ̀ orí ìta èṣù máa orílẹ̀ orí ìta èṣù máa ṣe wá èṣù máa ṣe wá o èṣù máa ṣe wá o èṣù máa ṣe wá o èṣù máa ṣe wá orílẹ̀ orí ìta èṣù máa. Àtìgbà yìí ni mo ti ń lòdò rẹ nínú ayé mi. Màjọba yóò fara bàbà fún ọ ọba o.
wá wò ó dára púpọ̀ ọmọ jẹ́. Sandra lórí ọba Okoya Sandra lórí Okoya Sandra lórí Okoya Sandra àti ìpàgbàlọ Okoya Sandra olóyìnbó Okoya Sandra àtàyẹ lọ́kẹ̀lọ́. bèbí ló dára tó yìí lójú rà tó wá sí wọn ní kọjá. olórí Sandra àyà kábíyèsí tí ń yẹ Okoya ọ̀dọ́mọdé aláfẹ́ sàmàdẹ́gbẹ́ bò. ẹnu kan ti rọ́gbọ́n ọ̀la ìbí yìí lè kú o. ó ṣàpùràpùrà ó gbẹ̀gbẹ̀rẹ̀ ó gbẹ̀gbẹ̀ bí yìí lè kú o. ó pọ̀pọ̀ ó lè kú ó lè bí yìí ti bà ó ti lọ wà ó sì tébù ó sì tébù ó sì tébù èyí ti yẹ. orí wa tán náà ọ̀tá ẹ lóhùn orí olúwa kan ọ̀tá ẹ lóhùn orí ọjọ́ ìgbì arúgbó iṣẹ́ olúwa ẹ̀kọ́ tí ogun ṣe tún rọrọ. òrò bíi sẹ́ni lẹ́ni rárá. ògbó ní tẹ́lẹ̀ kan mọ́dá ògbó ní tẹ́lẹ̀ kan ní mọ́dá ògbó ní tẹ́lẹ̀ kan mọ́dá ìwọ̀n kì í ṣe ìdàgbò olúwa ló dẹ̀ lọ́nà. olórí àgbà màmá dé. olórí àgbà dé. ọmọ kábíyèsí ká tuntun rẹ̀ níbí. màmá dé. olórí àgbà tó náwó lọ́wọ́. olórí àgbà. nígbà tá